Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wà. Alhamdulillah. Afiyakwa Muhammad sallallahu alayhi wa sallam. Rajali sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Aba ìyá wa olórí. Alhaja wa Chief Mrs. Kafilat Adeteju Rasak, Olori of the Bisi Kingdom. Àbáwọn dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ní ọjọ́ tèmi, àìmọye èèyàn ni wọ́n jọ wáyé jákan náà. Ọlọ́run ní kí ẹlòmí ilé ọdún kan, gbèlè pé yóò dọdún mẹ́wàá, gbèlè tí yóò di 20 ọdún. Àmọ́ olórí wa òfòrí, Ọlọ́run ní kí wọ́n máa dúpẹ́ fọ́lọ́run pé ọ̀pọ̀ èèyàn lọ́jọ́ bí àwọn papọ̀ níjọ́ kan náà. Ọlọ́run ní kí wọ́n máa bẹ láyé lẹ́nu. Ọlọ́run wá sí àwọn kùdè ní pẹ̀lú ẹ̀mí gúngùn àtàláfíà ara àbáyé dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. أتوقفوا ولو لقد الحمد لله. الحمد لله. الحمد لله كثير. الحمد لله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ọba òlà dúpẹ́ fún òní ọba tó ní kí ọjọ́ tèmi gbogbo kéèkà àti láyé ọba tí ní kí àgbẹ̀ ògbé abẹ́ dúpẹ́ síwájú Ọlọ́run lórí iṣẹ́ àbùkù sẹ́wàkù ọlọ́wà ní kí ọjọ́ náà kó wá kù nínú àti láyé àmàlùkọ́ fún ọba náà. Ìjọ Ọlọ́run àlàáfíà Ọlọ́run fún amánibùwà Muhammad sallallahu alayhi wa sallam. Báyọ̀ náà tẹ́bí ọlọ́mọ wa kẹwàá. ọlọ́pàá wa ni wọ́n báwa sì kẹ́kọ̀ọ́ kálukú wa la hawla wala quwwata illa billahil aliyyil azim.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.